ní gbogbo ibi tẹ́ tí ń wò wá káàkiri àgbáńlá ayé a wà pẹ̀lú kábíyèsí ọba tuntun ọba ìṣègùn gbogbo Ifọ̀ general ní ìpínlẹ̀ Ògùn ní Ògùn state a wà lọ́dọ̀ Alaaji Buaya bá a ṣe gun àgbàdo ni wọ́n tẹ́lẹ̀ òbọ̀ nísìn ọpọ́n tún ti sún bàbá ti di ọba ìṣègùn gbogbo Ifọ̀ local government lápapọ̀ ní ìpínlẹ̀ Ògùn kábíyèsí sà. ọba ń kiri o. ẹ kí àwọn ará ilé dáadáa. orúkọ tèmi ni ọba Alaaji Buaya èmi ni ọba ìṣègùn general fún gbogbo Ifọ̀ local government. Mo kí gbogbo ẹ̀yin ará ilé tí ẹ ń gbọ́ mi tí ẹ ń wò wá ní agbára Ọlọ́run ọba ọdún yìí á dùn fún wa ọdún tá a fẹ́ mú ẹ̀ ló dùn fún wa kalẹ̀. Mo kí gọ́fìnà wa ní ìlú Ògùn state ẹ̀mí wọn á gùn fún wa o gbogbo nǹkan tí wọ́n dáwọ́lé ayọ̀ ní ṣe fún wa. Mo kí chairman local government wa madam ẹ̀mí á gùn á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbọ́lọ́. Mo á kí president Ògùn state traditional medicine gbogbo yín pátápátá ní agbọ́dọ̀ náà bá a ṣe ọdún ayọ̀ àdìsọdún bàmíjẹ́. Mo kí Alaaji Waheed wọ́n jẹ́ chairman traditional board àwọn chairman wa mo kí wọn so àdúrà wọn máa gbà ìtẹ̀síwájú a máa bá gbogbo ìgbésí ayé kálukú. Mo á kí gbogbo Ògùn state traditional medicine lápapọ̀ ìṣègùn tá ń ṣe ọlọ́run ní febi pa wá àní ṣiṣẹ́ àṣìṣe àní ṣìmú. Mo kí gbogbo ẹ̀yin bá a ṣe gùn pátápátá látòkè délẹ̀ ní agbára ọlọ́run ọba ọdún tí ń bọ̀ yóò tún ṣojú ẹ̀mí wa àtọ́jú ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lárí. Máa kí ọba àṣegùn Ẹ̀gbá tẹ́ pé ìjọ kan náà lájọ jẹ oyè. Mo kí bàbá àjọṣe pé àjọṣe jìnà lágbára ọlọ́run ọba àsìkò tí a dé orí oyè yìí ìlú Ẹ̀gbá ò ní bàjẹ́ ìlú Abẹ́òkúta kò ní bàjẹ́ ìlú Èkó kò ní bàjẹ́ ìlú Àbújá kò ní bàjẹ́ gbogbo Nàìjíríà lápapọ̀ kò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba ìṣègùn ó ti di ọ̀tún báyìí ní agbára ọlọ́run lásìkò tí àwa dé orí oyè yìí ìtẹ̀síwájú á bá ẹnì kọ̀ọ̀kan wa eku á máa ké bí eku ẹ̀yà máa ké bí ẹyẹ. So lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Alaaji Buaya ọba ìṣègùn general Ifọ̀ local government. ẹ ṣé kábíyèsí àṣẹ. nígbà tẹ́ dórí orí ipò ń sìn kí ni kí àwọn oníṣègùn àti àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe kí ni kó máa retí látọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí ọba tuntun. Ẹ ṣeun ṣe rí àkọ́kọ́ bàtà dé olóyè yìí ni pé ìrẹ́pọ̀ ló wà rẹpẹtẹ láàrin gbogbo wa. Ìfẹ́ tó ti sọnù ìfẹ́ á wọlé wá àwa sọra wá di ọ̀kan ṣoṣo léyìí tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé àwọn náà ń ba ìṣègùn ìbílẹ̀ jẹ́. Iṣẹ́ ìṣègùn iṣẹ́ tó lágbára ni iṣẹ́ àdáyébá ni iṣẹ́ àwọn baba ńlá wa tí wọ́n ti ń ṣe ni tí wọ́n ti fi ń gba ọkùnrin lọ obìnrin là tipẹ́tipẹ́ ṣùgbọ́n àwọn kan ni wọ́n kàn ṣe àṣàwọ̀ sínú ẹ̀ gbogbo àwọn yẹn la máa ra ilẹ̀ ìdànù nísìn. Ìfẹ́ wa wà láàrin gbogbo wa lọ́sọ́wájú máa débẹ̀ nìkọ̀ọ̀kan wa gbogbo ohun tó wá kù díẹ̀ káàtó tí kò tó àwa sì gbìyànjú láàrin ara wa àfi wọ́pọ̀ á ṣe é ṣe àwa fẹ́ nǹkan tí gọ́fíńmẹ̀ntì bá fún pẹ̀lú wa àwọn bá wọn ṣe lápapọ̀ so kò ṣe rí nìyẹn lásìkò yìí. ṣé ó túmọ̀ sí pé ní ọjọ́ ìwúyè yín ọjọ́ tá a bá fẹ́ ṣe ayẹyẹ ó túmọ̀ sí pé máa invite gómìnà ìpínlẹ̀ Ògùn. ní agbára ọlọ́wọ́n ọba tó bá di àsìkò tá a fẹ́ ṣe ìwúyè á ti jẹ́ ọba á ti gba certificate tó bá fẹ́ ṣe ìwúyè á gbìyànjú á fẹ́ kí gọ́fìnà kan wà ń bẹ̀ torí pé wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan ìṣẹ̀ṣe àti ìgbò wọn ò fẹ́ kí nǹkan ìbílẹ̀ wa kó parẹ́ wọ́n sì fẹ́ ìlọsíwájú àfikún wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ṣe àmàlù wa náà tó wà ní Ifọ̀ àwọn náà ní fún gbọ́n náà láàyè kí wọ́n gbọ́ sí àtàwọn lọ́ba àlú wọ́n gba àwọn lọ́ba gbọ́n náà láàyè kí wọ́n gbọ́ sí ti ń sè àǹfààní wà nínú nǹkan ìbílẹ̀ tiwa ewé àti egbò ọlọ́run ló ti dá látàrí àtijọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kankan ọ̀kan eléyìí ìṣẹ̀sìn ìwúlò ló jẹ́ a sì jíjọ́ kan ní ayé ta wáyé ká má lo ewé ká má lo egbò torí pé gbogbo àlà ń jẹun oúnjẹ tá à ń jẹ ìṣègùn ní gbogbo ọ̀nà tí ìṣègùn wa ń gbà ti fi wá ọ̀pọ̀ kìí sábà tá à ń já ìwé àti egbò nìkan là ń ṣèṣègùn àwọn tó ń ṣe rédíò ìṣègùn ni wọ́n ń ṣe pásítọ̀ ìṣègùn ni wọ́n ń ṣe àáfà ìṣègùn ni wọ́n ń ṣe so ọ̀nà tó kálukú ń gbà ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó ti yẹn ṣe ẹlòmíì lè sọ̀rọ̀ fún yẹn lásán lórí rédíò bóyá ní rédíò ló ti gbọ́rọ̀ tí wọ́n ń ṣe prógráàmù lọ́wọ́ prógráàmù tó gbọ́n yẹn lásán ló wò sàn
tó ti yín nísìn so bẹ́ẹ̀ la fẹ́ máa rí so ìrẹ́pọ̀ láàrin gbogbo nǹkan yóò wáyé so bó ṣe ń ṣe à ń múra fún láti ṣe ìwúyè gidi sọ́nà yóò dẹ̀ fún wa ṣe gbogbo àwọn lọ́balọ́ba akíyín gbogbo ẹ̀yin bá àṣegùn akíyín gbẹ̀yìn ọba àṣegùn káàkiri bòmínà gbogbo iná ìlàkí lápapọ̀ ẹ jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ kó wà láàrin wa kí ìlọsíwájú ó sì wà ní inú iṣẹ́ ìṣègùn tí à ń ṣe yìí bó ṣe rí nìyẹn àṣùtà àdórí ọba yìí ó ìtẹ̀síwájú á máa bá ìṣègùn bílẹ̀. àṣẹ ṣé ó túmọ̀ sí pé táwọn èèyàn bá sì fẹ́ wá yẹ ọ̀rọ̀ ayé ara wọn wò wọ́n fẹ́ wá ojútùú sí ìṣòro tó ń kojú lẹ́nu ọjà bí nǹkan ṣẹ́ẹ̀ṣì lè dáhùn èèyàn lóhùn. àwa náà lè dá àwọn èèyàn lóhùn ní àsìkò tá a wà yìí torí pé iṣẹ́ tá à ń ṣe náà tẹ́lẹ̀ ni kó tó fìyàn jẹ ọba ìṣègùn wọ́n mọ̀ kó mọ̀ ní ìlà